òṣèlú lẹ ṣe débi wípé ẹ wá lọ dín àkàrà gómìnà wa Adémọ́lá Adélékè. Wèrè níyìn mà. Ẹ pé olópò ẹ dín àkàrà ẹ fẹ̀kọ́ tì í ẹ wá ní àkàrà rẹ̀ lẹ́ ń jẹ. Ó pọ̀ jù. Ìyá ẹ̀rọ Àríkẹ́ ẹ súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni. Ìyá ẹ̀rọ Àríkẹ́ ẹ bá mi táàgì ẹ̀rọ Àríkẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà ládùúgbò wọn ẹ bá mi gbé fóònù lọ bá wọn torí mo mọ̀ pé wọ́n ti sá kúrò lórí social media. Ẹ wá ẹnìkan tó bá ń gbé ní àdúgbò ìyá ẹ̀rọ Àríkẹ́ mo fẹ́ fún yín ní assignment kan. Ẹ bá jẹ́ méjì ẹ bá jẹ́ mẹ́ta ẹ bá mi gbé MP yín ṣe ní MP3 ẹ gbé kí ẹ gbé síwájú ilé wọn ẹ má dẹnu ọ̀nà ilé wọn o ẹ kàn gbé sítòsí ilé wọn ẹ wá connect ẹ mọ́ fóònù yín kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí pé Mẹ́wọ̀ọ́ Láká ọmọ ìmọ́lẹ̀ ló ń bọ́ lọ́wọ́lọ́wọ́ pé mo fẹ́ bá wọn ní gbólóhùn. Wọ́n á wà nílé tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ bóyá wọ́n ti mú wọn kúrò nílé wọ́n ti lọ́ọ̀jì wọn sóòtẹ́ẹ̀lì àwọn èèyàn á mọ ibi tán wà má ṣe lo oògùn mọ́mọ́. Ẹ má délé wọn o ẹ má bú wọn o mo kàn ní iṣẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ bá mi jẹ́ fún wọn. Ẹ bá mi gbé MP3 bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ gbé síwájú ilé wọn ẹ lè dájọ́ kó pé 10 ẹ wá gbé sí spíkà. Torí wọn ò ní lè wá sórí social media kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Ẹnìkan ní illiterate ló ń da màmá láàmú kì í ṣe illiteracy. I refuse to believe wípé illiteracy ló ń ja àyà rẹ̀ kan. Màmá kan dáadáa ló kọrin ó ní mo ti kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mi náà ò kàwé o mo ti kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mi náà ò kàwé. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Ìwé yàtọ̀ ọgbọ́n orí mà ló jẹ́ bàbá. Mo ti kọ́gbọ́n orí mi bẹ́ẹ̀mi náà ò kàwé. Bí èèyàn ò bá kàwé á ka ọpọlọ. Bí èèyàn ò bá kàwé á ka làákàyè. Ìyá rẹ̀ Àríkẹ́ ká ní pé bí emotion ṣe gbé mi lánàá ni mo ní máa wá láàárọ̀ ẹ̀ máa wá máa dá èpè yín padà. Mo ní máa wá láàárọ̀ ẹ̀ máa ní ṣọ̀pọ̀nà láàpá yín máa ní lùkùlùkù lá gbé yín lọ. Ṣùgbọ́n tọ́lọ́run bá ti gbèjà ẹni jà ọmọ ọba ò tún gbọ́dọ̀ máa jagun bí ẹrú. Mo kàn ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín ṣe rí lọ́jọ́ mi màmá ẹ̀rọ Àríkẹ́ tí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi kí ọmọ jẹ ni. Kò sí olóṣèlú tí ì fẹ́ rán yàn níṣẹ́ ẹrú. Kò sí olóṣèlú náà mo tún repeat wọ́n á máa sọ̀rọ̀ fún ẹ lọ́nà tó jẹ́ wípé ìrúnú ẹ̀ á fi máa ru sókè. Ìwọ ni wàá wò wípé ọmọ ọba ni ọ́ ò gbọ́dọ̀ jagun bí ẹrú. Ṣé ẹ rántí lọ́jọ́ kìíní àná nígbà tí àwọn APC yín gbé yín sẹ́wọ̀n ní ìlú Iléṣà tí wọ́n tì yín mọ́lé Iléṣà prison lẹ́wà. Àwọn Adélékè tẹ́ ń bú yìí Dúpẹ́ tẹ́ ń bú yìí àwọn ni wọ́n make sure wípé wọ́n gbà yín jáde. Àwọn ni wọ́n jẹ́ gbáre nínú ẹ̀wọ̀n àwọn ni wọ́n jẹ́ ṣòfò ẹ̀mí sínú ẹ̀wọ̀n. Adélékè lè dá sáwà kó má dá sẹ́yìn. Bí mo ṣe wà yìí báyìí ó láwọn tí mo dá sí ó dẹ̀ láwọn tó máa sọ wípé mi ò dá sáwọn. Ìlú gángan nílé ayé. Ṣùgbọ́n òṣèlú lẹ ṣe débi wípé ẹ wá lọ dín àkàrà gómìnà wa Adémọ́lá Adélékè. Wèrè níyìn mà. Ẹ pé olópò ẹ dín àkàrà ẹ fẹ̀kọ́ tì í ẹ wá ní àkàrà rẹ̀ lẹ́ ń jẹ. Ó pọ̀ jù Ìyá ẹ̀rọ Àríkẹ́ ó pọ̀ jù. Kí ló fún yín? Ẹ ti gbàgbé wípé ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ni ẹ ní Òṣogbo yìí ni ẹ ti ń ta ẹ̀rọ Àríkẹ́. Àbẹ́rọ̀ kan lẹ pé ẹ ní ẹ̀rọ ni bára ròyìn bí nǹkan ṣe ẹni kan fi para. Ẹ wá sọ ẹ̀rọ di èpè nítorí ráìsì Kóńgò 2.
ẹ mú oúnjẹ dání, ẹ ń pín fún àwọn èèyàn, ẹ dẹ̀ fi èpè tí, ẹ mú oúnjẹ dání, ẹ ń gbé wọn ré tọmọtọmọ. Mo ní ìbéèrè, ṣé Oyètọ́lá tó gbé rẹ̀ sí fún yín ló ní kẹ́ ẹ fi àṣẹ bá ẹnu tẹ̀dẹ̀ pera yín lábíámọ́, ló ní kẹ́ ẹ máa ṣépè fún gbogbo àwọn tí wọ́n bá ti gba ìráìsì tọmọtọmọ? Dandan náà fi ń dìbò ni. Ṣebí olóṣèlú làwọn fẹ́ sin ará ìlú ni. Tí ará ìlú bá sọ wípé àfẹ́ ọ, mọ́ sìn wá, èwo ni tèpè ń bẹ? Èwo ni tèpè ń bẹ? Adémọ́lá gómìnà wá di ẹlẹ́ẹ̀kẹ́ dìídì lẹ́nu yín, ẹni ẹlẹ́ẹ̀kẹ́ dìídì, ẹlẹ́ẹ̀kẹ́ bàbàm. Wọn bá bí yín sírú ilé Adélékè, wọn bá bí yín sí agboolé Adélékè, ẹ̀kẹ́ tí yín ìbá ṣe dìídì bí ẹ ṣe Adémọ́lá, ayé yín ìbá má bàjẹ́ báyìí. Ẹ̀rí rádaràda, ẹ̀rí ṣíọṣíọ, ẹ̀rí rédèrèdè, ẹ̀rí jàtìjàtì. Ẹ̀rí rándanràndan. Wọn gbọ́dọ̀ pèèyàn ní, wọn gbọ́dọ̀ pẹ̀rú yín níyẹ èèyàn kéèyàn dùnnú. Ojúlójú kóòkì, ẹsẹ̀ yín bí orógùn. Ẹ wá ń ké tọ́. Ok, ìgbà tó ti wá wọlé báyìí, torí nǹkan tẹ́ ẹ ṣe bí ẹni wípé wọ́n ti fi èsì ìbò hàn yín. Ẹ ń ṣe bí ẹni pé wọ́n ti mú rìsọ́ọ̀tì hàn yín. Ẹ ń ṣe bí ẹni wípé ó ti ṣọ́ fún yín wípé à ń bọ̀ ló máa wọlé. Ẹ ń ṣe bí ẹni wípé wọ́n ti sọ fún yín wípé ẹ má wọ́rì, a máa pa wọ́n tán ni. Mo tún wo fídíò yín kan, mo wò wípé àbí ìyá yìí ti rẹ́sì, àbọ̀ ti dìbò yìí tán ti kà á táwa ò tí ì rí ni. Mo tún wò wípé àbí wọ́n ti dìbò yín bì kan táwa ò tí ì rí rìsọ́ọ̀tì ni. Àbí wọ́n ti fèsì ìbò hàn màmá yìí, sitting governor. Ẹ̀dẹ̀ ń gbére, ẹ̀ wá ń gbé àwọn ará ìlú, àwọn kọ́sítọ́mà yín tí wọ́n bá yín ra nǹkan tẹ́ ń tà. Kí lẹ̀ ń tà gan? Kí ló wà nínú ẹ̀rọ? Èbó rí lẹ́rọ ọbẹ̀, ẹ̀rọ rí bẹ́ẹ̀, ẹ fi pẹ́ńtọ̀ sí. Ẹ̀ ń gbé àwọn ọmọ ìlú tẹ́ ẹ gbé tó gbè yín tẹ́ ẹ ti ṣe bísínẹ́sì. Ìbáwá tá à ń jẹ́ tá a wà nínú ìgò tó ń jẹ́ jíìnì náà, ìbáwá la sọ wípé ẹ̀rọ àríkẹ́ yín ṣiṣẹ́. Èmi ò tí ì rọ́mọ tó ṣe gìrì tán fi bọ́ lójú tó jí báyìí. Èmi ò tí ì rẹ́ni tápá ẹ̀ kan báyìí tán fi rọ báyìí tí egun ẹ̀ tó. Èmi ò tí ì rẹ́ni tó tutù ń ṣe tó fi ẹ̀rọ yín para láì wọ swẹ́tà tó tutù ẹ̀ lọ. Èmi ò rí. A ní ká bá yín pé kébi mọ́ pa yín ká ẹ mọ́ tọrọ jẹ náà ni. Ẹ wá ń pera yín ní nǹkan dánidán. Ẹ wá ní kí gbogbo aráàlú képè máa jà wọ́n tọmọtọmọ. Ṣáwọn tẹ́pẹ́ ìtẹ́ ní képè máa jà tọmọtọmọ náà ni ó wàá fi owó ra nǹkan lọ́wọ́ yín. Ebi ni ó pa yín kú. Ebi ni ó pa yín kú. Ọ̀ṣun kọ̀ yín. Ọ̀ṣun kẹ̀yìn sí yín. Ọlọ́run ìmọ́lẹ̀ dojú ìjà kọ yín màmá. Àwa mú gbogbo èpè yín. Àmú gbogbo èpè yín, ayiri bíríbí, agbélù yín, agbé sórí àwọn ọmọ yín kó máa jẹ ti yín. Gbogbo ẹni gbóúnjẹ lọ́jọ́ yẹn. Gbogbo ẹni tó gba nǹkan lọ́wọ́ yín lọ́jọ́ yẹn. Àdàbí tí ìbá ti ṣe nínú owó ìlú tó tọ́ sí ará ìlú lẹ ti mú owó yẹn tẹ́ ẹ fi ra ìrẹsì kóńgò 2. Tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ pín. Àdàbí tó bá ti jẹ́ ní ogún ojú yín lẹ ti mú. Ní èpè yẹn ò fi ní padà sórí yín tọmọtọmọ. Màmá kí ló dé? Ṣé wárákàrà tẹ́ ẹ jẹ? Tó bá ti jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Ẹ ti jàkàrà àwọn ọmọ yín fúnra yín màmá. Kí ló dé? Ẹ pera yín lábíamọ. Ẹ ń gbé àwọn abíamọ ṣépè, ẹni wọn ní jèrè ọmọ tí wọ́n fi ìṣẹ́ fìyàtọ̀ nítorí àwọn olóṣèlú tó ń kó owó ará ìlú màmá. Ẹ ti rí ìbínú Ọlọ́run. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ má any right láti ṣe politics. It is your right. Ìyá ẹ̀rọ àríkẹ́ ẹni bá sọ wípé why are you putting mouth in politics? Kò gbọ́n ni. You have every right. It's your civil right. But you have no right to place curses on anyone. No, it is not done.
You have no right to intimidate anyone or to victimize anyone. No, you have no right. Kí ló dé? Kí la gbà lọ́wọ́ yín? Kí ni Ọ̀ṣun gbà lọ́wọ́ yín? Ẹ ń gbé ìlú Ọ̀ṣun, ẹ ń ṣe rere. Ẹ ń gbé ìlú Ọ̀ṣun, ẹ ń jẹ, ẹ ń mu. Wọn ò ní kẹ́ ẹ má rìn. Ohun tẹ́ ẹ bá ìmọ́lẹ̀, ohun tẹ́ ẹ bá Adeleke pò lásìkò election yìí, ṣé ẹ lè bá Oyètọ́lá tó rán yín níṣẹ́, ṣé ẹ lè bá ṣe? Kẹ́ ẹ má kú sẹ́wọ̀n. Ohun tẹ́ ẹ bá PDP àti Akọ́ọ̀dù tẹ́ ẹ bá pò ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣé ẹ lè bá APC ṣe kó má ti gbàgbé yín sẹ́wọ̀n? Èló náà gbé fún yín gan. Bí irú yín yìí, tọ́mọ yín bá di ọba, irú yín yìí bí ọmọ yín bá dé ipò ńlá kan, ẹ̀yin kan lọ bẹ́rí ọmọge wá fún yín, ẹ fẹ́ fi jẹun. Bí irú ọmọ yín tàbí irú yín yìí àbí ẹbí yín àbúrò yín tó bá di ipò òṣèlú, tó bá di president, ẹ̀yin kan máa gbé wa wálé yín lẹ́yọ kọ̀ọ̀kan, àwa la fẹ́ fi jàmàlà. Mo wá sọ gbogbo ọmọ Ọ̀ṣun bí mo ṣe sọ nígbà tí APC náà rè, tí mo ní ọmọ Ọ̀ṣun tó bá dìbò fún Adeleke ọ̀tá ìlọsíwájú, àbí tí mo ní ọmọ Ọ̀ṣun tó bá dìbò fún Oyètọ́lá àti APC ọ̀tá ìlọsíwájú ni. Mo wá sọ Ìjẹ̀ṣà, ẹ̀yin Ìjẹ̀ṣà, ẹ rántí ikú oró tí wọ́n fi pa yín nítorí ìbò. Ẹ rántí àwọn ọmọ tó wà ní mọ́ṣúárì tí wọ́n yìnbọn pa nítorí wípé wọn ò fẹ́ kí Adeleke wọlé. Òṣogbo, ẹ rántí ọmọ ọdún 14 tí wọ́n yìnbọn pa. Ẹ rántí Èpè Àríkẹ́. Tẹ́ ẹ bá ti wá rántí ẹnikẹ́ni tó bá ra ẹ̀rọ Àríkẹ́, kì í ṣe abiyamọ gidi. Ẹnikẹ́ni tó bá tún ra ẹ̀rọ Àríkẹ́ ní Ọ̀ṣun, ọ̀tá ìlú ni. Kò dẹ̀ ní ìfẹ́ àwọn ọmọ ẹ̀. Torí o ò lè gbé ọmọ mi ṣépè. Nítorí olóṣèlú, kókó gbé long life and prosperity síta ni ò ní rà lọ́wọ́ ẹ̀. Orí ọ̀dà tí Adémọ́lá Adélékè ẹlẹ́ẹ̀kẹ́ dìdì tó ń bú, orí ọ̀dà rẹ̀ ni wọ́n ti ń ta ẹ̀rọ Àríkẹ́ ẹ̀, ibẹ̀ ni wọ́n ti ń polówó ẹ̀. Wọn ní o má rìn, o tún bọ́ síta olóò níbọn, olóò mọ rìlíìsì ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi make sure wípé àwọn ọmọ ìyá yìí wọ́n dé ipò ńlá kan o. Ẹ make sure wípé ìrandíran ọmọ ìyá yìí ò dé, wọn dípò kankan mú o. Ìyá ìyá ni kán máa mú wa wálé fún òun kóun fẹ́ fi wá jàmàlà ni. Kí ló dé? Ẹ fàṣejù sí, ẹ fi yọjà. Èbí Oyètọ́lá lọ́mọ, èbí à ń bọ̀ níyàwó, èbí wọ́n ní ìyá dáadáa tó bí à ń bọ̀. Ìyàwó dáadáa tí Oyètọ́lá ní kò ní ṣe òfò tẹ́ ẹ ṣe yìí, kò ní ṣòṣì tẹ́ ẹ ṣe. Mo ṣọ́ wípé Oyètọ́lá gan lòun ò ràn yín tó yìí. Wọ́n ní Professor Amojo ti fi gégùn. Bẹ́ẹ̀ ni, nítorí wípé ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹni bá fi mí ré la ó fi ré. Ó ní ẹ sọ fún olódodo wípé á dára fún, ẹ sọ fún ènìyàn ìkà wípé ègbé ni fún Ìyá Àríkẹ́, ègbé ni fún yín. Ó ní gbogbo àwọn tí ó dìde sí mi ni a ó dá lẹ́bi. Ìyá Àríkẹ́, ẹ gba ìdálẹ́bi, ẹ gba ìbínú Ọlọ́run. Kí ló dé? Ẹ ní wá mọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá gbébọn. Ẹ bẹ̀rẹ̀ sí ní yìnbọn, ẹni tẹ́ máa fìbọn fọ́ lẹ́sẹ̀. À ń wo fídíò kan, ẹ̀dẹ̀ gbé ẹni ẹlẹ́ni ẹjù sínú búùtù, ẹ gbé lọ. Kí ló dé? Ìmọ́lẹ̀ ò ní sọ̀rọ̀, ìmọ́lẹ̀ ò ní kó má ṣe tiẹ̀. Wọ́n torí ipò ẹ báyé jẹ́, ẹ tún ṣépè, ẹ lọ gbẹ́bọ. Kí ló dé? Kí ni Adémọ́lá Adélékè gbà lọ́wọ́ yín? Kí ló ní kẹ́ ẹ má ṣe? Kò ṣe bí sí yín, kò wí chance anybody, kò arrest anybody, kò sọ wípé kẹ́ ẹ má rìn. Ó dín àkàrà fún Adélékè. Bẹ́ẹ̀ ni, hashtag ẹ̀rọ Àríkẹ́ now. It has become Èpè Àríkẹ́. Ṣé ẹ̀rọ tó ti ṣépè sí? Ó dáa, Adédoyin, ó dáa, mo ti gbọ́, mo ti sọ̀rọ̀ ṣẹ́kù.
mo kàn ní kí n tún wá sọ fẹ́yìn APC ni bó o lọjà. Arẹ́gbẹ́ṣọlá has no weight. Arẹ́gbẹ́ṣọlá has no weight. He is irrelevant politically. Ẹ wá mú, mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi ṣe máàtì kan. Ìbò Arẹ́gbẹ́ yẹn ẹ bá mi rò pọ̀ mọ́ ìbò APC. Ìbò tí Arẹ́gbẹ́ rí fún Ìwàlóye ẹ wá rí ẹ rò pọ̀ mọ́ ìbò APC. Tí ẹ bá rò pọ̀ ṣé kò ní borí Ìmọ́lẹ̀? Ṣé kò ní wọlé? APC bá wọlé. Ẹ ti gbàgbé ẹni ìbò mélòó lèèyàn kan ní? Ẹni is irrelevant politically. Ẹ ti gbàgbé wípé àwọn kan ò ní wọlé, ṣùgbọ́n the fact that you are no longer in your party, wọ́n ti di adẹ́tẹ̀ tí ó lè fún wàrà ṣùgbọ́n tí wọ́n dá wàrà wà. Ọjọ́ tẹ̀ ti fi ti Arẹ́gbẹ́ ṣe ni tiyín ti bàjẹ́ lọ́sùn. Arẹ́gbẹ́ ò ní wọlé, kò tiẹ̀ lóun fẹ́ wọlé, ṣèbó ti ṣe gómìnà, ṣèbó ti ṣọdún mẹ́jọ, kò lóun fẹ́ wọlé. Ó dẹ̀ ti ṣe mínísítà, bí ó bá ṣe sínétọ̀, tí ó bá tún ṣe pírẹ́sídẹ̀ǹtì ló kù. Ṣùgbọ́n ẹ̀yin lẹ̀ ní wọlé. Ṣọ́tán paperweight l'Arẹ́gbẹ́, kìnìkan ṣọ́tán lóyè ó tí ò fò lómi. Bàbá Aṣíwájú ti di president, kò ní di Ọlọ́run. Lẹ́yìn president kí ló tún kù? Kó wọlé, kó jókòó, kó máa jẹun, kó máa mumi. Ẹ̀yin ni tiyín máa padà bàjẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú, because people are rising up against you. Ìwà federalite, ìwà àwaláwà lóyè, ìwà kò sí nǹkan tẹ́ ẹ máa ṣe, ìwà kan ewì chọ́ǹtì, kẹ́ ẹ máa competition, kiri kan, kí lẹ sọ lọ́jọ́ yẹn, IGP, arrest Mẹ́wọ̀ọ́ Láká, Bọ̀dá Sunday Adéwálé Adéníran òpònú àgbàlagbà ọ̀dẹ̀dẹ̀dẹ̀rìn. Kú níṣẹ́. Àtijọ́ tẹ́ ti wọnú ọ́fíìsì káàkiri Àbújá kan bá yín wá nǹkan kan tẹ́ ẹ máa jẹ ẹ̀ tí rèé èèyàn dá yín lóhùn. Àti wèrè kí lorúkọ Lady Bọ́lá tó lòun lecture ní Lagos State University yẹn, kí ló ń jẹ́? Competition, ẹni bá ti sọ̀rọ̀. Ẹ̀yin lẹ̀ ní jẹ́ èèyàn láyé. Ẹ̀yin lẹ̀ ní jẹ́ èèyàn láyé. Ẹni bá ti ń kanta yín báyìí, ẹni bá ti lè bá yín sòótọ́ ọ̀rọ̀, ẹni bá ti láti ọjọ́ tí òṣèlú ti dé ayé ni opposition ti máa wà. Láti ìjọ́ tó ti ń ṣòṣèlú nílẹ̀ yìí, opposition máa wà. Irọ́, ẹni opposition báyìí bí kí tiẹ̀ bàjẹ́, bí kò rí bukú ba, bí kò fòlulẹ̀, kò ṣọ́kú, kẹba wá kú òjijì ni. Ń tẹ́ bá kiri nìyẹn, ó fẹ́ máa lọ. Ó ṣe ìyá mi, ó ṣe, ẹ tètè dé lọ́la. Ó dà. Bí kò bólulẹ̀ kò kú ni, ẹ wá bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ fọlọ́pàá wá wọn, ẹ máa robiro wọn. Bẹ́ẹ̀ fọlọ́pàá wá wọn, ẹ máa wá kó bá fún wọn. Aṣíwájú ti di president. Mo ń gbọ́ ọ̀rọ̀ tí BDM sọ, ó ní ìyá jẹ sọ́nà bàbí ìsinsìn yín lára, kò parọ́. Because mo tún ní kí n wá fi àsìkò yìí sọ fún yín wípé ará ìlú wọ́n ń bínú, wọ́n kórìíra yín. Ará ìlú, you are not helping APC, you are destroying APC. Pẹ̀lú propaganda yín, pẹ̀lú pósì ọ̀ràn tẹ́ ń ṣe, you are destroying APC. Tí àwọn àgbàgbà APC bá ń gbọ́ kó tún lọ ṣàtúnṣe. Bí mo ṣe sọ nígbà àtọ̀ṣun rèé. Tẹ́ni, what do you know about politics? Mo ní làákàyè ju àwọn ìyá tó bí yín lọ́mọ lọ. Torí tí mi ìbá ní làákàyè ju àwọn tó bí ìyá tó bí yín lọ́mọ lọ, ó ti yẹ kó pè yín, kó check yín. Wípé ṣó mọ̀ para ń ka ará ìlú ni? Ṣó mọ̀ pé inú bí ará ìlú ni? Àwọn pósì ẹ̀ yìí ò ní ìdè. Ẹ fi tírísọ̀mù lẹ̀. Ṣé rí ń tá ṣe lè sọ̀rọ̀ nípa ti lady oní tírísọ̀mù ni wípé kò bú anybody, àbó bú anybody. Kò bú anybody. Ó ní wọ́n sanwó iṣẹ́ òun ni. Ó lóun dẹ̀ lọ campaign fún wọn. Kò ṣépè fún anybody. Kò bẹ́ anybody jà. Òṣèlú ló lọ ṣe. Wọ́n ní kó promote wọn. Àwọn tó kù wọ́n kù nìyẹn. You know, when they have nobody, wọn lẹ́ni tó lórúkọ, wọn ní ẹni tí ayé rí tó tiẹ̀ lè, you know, tó bá kù tí nǹkan téèyàn jẹ tí ò bá sílẹ̀ mọ́, ìjẹkújẹ lókù tí ó mọ̀ jẹ. Mọ̀mọ́ alágbo tírísọ̀mù ni ó kù wọ́n kù, òun ni wọ́n lọ fún lówó tán ni kó lọ bá wọn campaign. Tó kù ńlẹ̀ nìyẹn. Téèyàn bá ti tán, èèyàn kéèyàn lèèyàn á máa gbé kiri. Nígbà tí wọ́n lọ odidi ìlú Ìbàdàn, kò sí influencer tó wá láti ìlú Ìbàdàn tó rẹ́dì láti ṣiṣẹ́ fún wọn.
ohun tó wà nílẹ̀ ni wọ́n gbé òun náà dẹ́ ẹ̀ṣọ́ ó ní wọ́n fún olówó kóun fúnra ẹ̀ gan tó ṣiṣẹ́ fún wọn kó tó ṣiṣẹ́ fún wọn ó ti demote wọn lórí post ẹ̀ ó ní wọ́n fún olówó ni kóun lọ ṣiṣẹ́ wọn o that means pé òun kò believe nínú wọn so kò dẹ̀ búyàn kò gbéyàn ṣépè ẹ má bàjà téèyàn gidi ò bá dáwọn èèyàn kéèyàn náà ló kù téèyàn máa lọ bá